ti gbogbo ètò tó bá sọ pé how are you lédò òyìnbó wọ́n ní I'm fine how you doing wọ́n ní I'm okay tó bá lẹ sílẹ̀ nígbò ìyẹn ti àwọn yankí tó bá ní WhatsApp nígbò wọ́n ní WhatsApp G tó bá kúrò bẹ́ẹ̀ wọ́n rí àwọn ti Jamaica sọ pé wọ́n gbọ́n àná ní road boy man gbogbo gladman rat bọ̀ tó bá wá kúrò bẹ́ẹ̀ tó rí ọmọ Yorùbá tó bá ní báwo ni wọ́n ní wọ̀ pa tàbí kó kú kalẹ̀ tàbí kú jókòó tàbí kú ọrọ̀ ajé ìwọ kúrò bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ Ìgbò tọ́pẹ̀kẹ́dù wọ́n ní ọdún ma ọkọ̀ tútù ọmọ ọ ìsàkàtúnú àfíàkọ́ànú tó bá kúrò bẹ́ẹ̀ lọ́sọ̀dọ̀ àwọn Haúsá tó bá ní pẹ̀lú àyàlé wọ́n ní múnà nà lápíà yà àìkì dègòdìyà yà jìkì dègòdìyà yà yàrá wọ́n ní súnà nà lápíà Allah ìtẹ́mọ̀kẹ́mù ìwọ̀n rí àwọn ọmọ Ìrókò wà dó wọ́n ní wà dó màmá wà dó brọ̀dà wà dó sísá wà dó ọmọ mi tàbí kò ní mígu ọmọ mígu ọ̀sà tó bá kúrò bẹ́ẹ̀ lọ sílẹ̀ Benin tó bá ní wà kóyọ̀ wọn ni ọjẹ́ lọ sílẹ̀ Asia ẹ̀fọ́ṣà ọ̀nùgbè òfúrè tó bá kúrò bẹ́ẹ̀ tó bá lọ sílẹ̀ Oǹdó tó bá ní kẹ́hìntì wọn ni Ọ̀sán lọ sílẹ̀ Ìjẹ̀bú ẹ̀wùwẹ̀ sókèjì ọmọláyọ̀ wọn ni ilẹ̀ gbàgbọ́ bàbá yìí sí wọn ni bá a wà lọ sílẹ̀ Ìjọ tó bá ní Dẹ̀bà wọn ni Yorùbá tó bá kúrò bẹ́ẹ̀ tó bá lọ sílẹ̀ Tápà sọ pé tòun náà wọn ni Ìjìyèbó Sàmùjìfà Àdọ̀bọ̀láfíà tó bá rí ọmọ Ìgbèrà sọ pé wọn àó wọn ni Nẹ́nẹ̀ ẹ kọ́rọ̀ wà dàrí tó bá kúrò bẹ́ẹ̀ ńkọ́ tó bá rí ọmọ Ìgálà sọ pé abẹ́ ẹ̀ gbọ́ wọn ni Tìgbèrè àyímọ̀tọ̀ Jọ̀láfíà kúrò ní Ìgbèrà lọ sílẹ̀ Fúlàní Abáyíjan wọn ni Sèyíjan lẹ́yìn Ali lẹ́yìn Kàntún Bèyí ìdúrí jábá lẹ́yìn Ali àkóhà náà ni tó bá lọ sílẹ̀ tí sọ pé ndéèvẹ́ wọn ni wéègà nfànẹ̀ẹ́nà nfànẹ̀ẹ́vẹ́ tó bá kúrò bẹ́ẹ̀ lọ sílẹ̀ Ègùn tó bá ní Nàwẹ̀ wọn ni Dàgbọ̀ ilẹ̀ Faransé ńkọ́ Bọ́ǹsùà mọ̀nàmí ọ̀dúnkùà Sàbálẹ̀ Sẹ̀dẹ̀ Tùpẹ̀ ní tó bá kúrò bẹ́ẹ̀ lọ sílẹ̀ Ghana sọ pé ẹ̀ ti sẹ̀ wọn ni ẹ̀yẹ tàbí ẹ̀ ti sẹ̀ wọn ni Bọ̀kọ̀ mìtí ìbọ̀fún lọ sílẹ̀ Tógò sọ pé míyàwó ìzọ̀dọ̀ wọn ni Sọ̀rọ̀dọ̀ Dàìsọ̀ tó bá lọ sílẹ̀ Kẹ́nyà sọ pé abaliyé nù wọn ni Mísòrì ilẹ̀ Cameroon kọ́ sọ pé Fani wọn ni Fàfẹ́ tó bá lọ sílẹ̀ India Acha Bẹ̀rẹ̀ lẹ́yìn Bíṣìyà ilẹ̀ Chinese kọ́ Dọ̀jí Tòlí Màtójú Rúlì Òǹdí Ṣàwọ́dọ̀ wá.